Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ìyá mi, bàbá mi, níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ mi pé ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kúrọ̀lẹ́, àsìkò tẹ́ fi ń gbọ́ wa ò mà nídìí. Bákan náà, ojú tẹ́ fi ń láǹfààní àti máa rí wa kò ní fọ́. Gbogbo ọmọ Yorùbá ṣe rí ńgbà míì ibi tó bá jẹ́ ká ti bá ọgbọ́n tá a bá bá àgọ́ bẹ́ẹ̀. Ìmọ̀ ń dùn ni o. Àkọ́kọ́ náà, ẹ jẹ́ kí n fi ohun ayọ̀ tó yín létí. Ǹjẹ́ ẹ mọ̀ wípé gbogbo àwọn amòòkùnṣèkà tó pera wọn ní àwọn àgbà ilẹ̀ Yorùbá, tó pera wọn ní àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àṣírí wọn ti ń tú. Bẹ́ẹ̀ ni o, àṣírí wọn ti ń tú báyìí. Ẹ wá wo, afẹ́fẹ́ ti fẹ́ o. Lọ́wọ́lọ́wọ́ báyìí, a sì ti rí fùrọ̀ adìyẹ. Afẹ́fẹ́ ti fẹ́, àṣírí ti tú. Kí ló wá kàn fún yín báyìí? Ṣẹ́rí ìgbà míì ó máa ń dùn mí. Kọ̀ràn ní tó jẹ́ ká mú gbọ́ lẹ̀ Yorùbá, tó yẹ káwọn àgbààgbà yìí mú gbọ́. Ó máa ń dùn mí pé ọ̀tọ̀ ni tí wọ́n ń lé mú. Tí ẹ ò bá mọ́ gbàgbé, ṣé mọ̀ wípé gbogbo bí àwọn Fúlàní ṣe ń darí wa bákan, gbogbo bí wọ́n ṣe ń pa wá lọ́tùn lósì, gbogbo bí wọ́n ṣe ń tẹ̀lé wa bàṣù, tí ò sí ẹni àgbààgbà tó lè dí wọn lọ́wọ́ tàbí àwọn ọba tó lè dí wọn lọ́wọ́. Ǹjẹ́ ẹ mọ̀ pé wọn ò sọ pín débi wọ́n fẹ́ gbẹ́nu tòkè tìsàlẹ̀ lù? Ṣùgbọ́n ẹlẹ́jọ́ kí ló ń sọ? Ẹjọ́ kẹjọ́, ẹjọ́ tí ò ní bá wọn wáyé lọ́jọ́ míì, ẹjọ́ òṣèlú. Bẹ́ẹ̀ ni ẹjọ́ ọ̀rọ̀ nípa Ọbaṣá. Ẹjọ́ Ọbaṣá ni wọ́n mú sẹ́nu, ṣé yẹn ló kàn? Ṣé mọ̀ pé àìpẹ́ yìí ni èèyàn bàbá kan jáde lára àwọn àgbààgbà ìsọnù tó ń tako ọmọ Adéyẹmọ. Ṣùgbọ́n a máa fi ṣèbínú nítorí pé bọ́gbọ́n orí tí wọ́n ṣe mọ́ nìyẹn. Ṣùgbọ́n ohun tó wá yà mí lẹ́nu jù ni wípé ṣe rí àwọn àgbààgbà yìí wọ́n ṣe nǹkan kan. Tẹ́ ẹ bá wo bẹ̀ dáadáa, ẹ máa rí wípé ìgbà táṣírí ti ń tú lọ everywhere, left and right, táṣírí ti ń tú káàkiri. Ẹ̀yin èèyàn mi, àbẹ́mi nìkan ni mo rí. Ẹ ò máa rá àgbàlagbà kankan tà, ẹ ráwọn àgbààgbà kankan tó máa jáde tó ń kọ́ wá sọ̀rọ̀. Ẹ ráwọn àgbà kan tó ń jáde sọ̀rọ̀, níṣẹ́ ni gbogbo wọn ṣe wẹ́lò tí wọn ò rí ọ̀rọ̀ sọ. Kò sí àgbà kan tó bọ́ta sọ. Ṣe nínú gbogbo wọn wọ wì tí wọn ò rọ́rọ̀ sọ. Now ẹjọ́ kí ló ń lé? Ẹjọ́ election. Bá ṣe fẹ́ gbé bàbá wọn wọlé ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ń lé. Ẹ wò ó. Ìgbà tá à ń pariwo pé òmìnira wa gangan òun ni ọ̀nà àbáyọ. Ṣé mọ̀ pọ̀pọ̀lọpọ̀ wọn ò tètè mọ̀. Ẹ̀yin náà wo bóyá ń lọ lọ́tùn lósìnsìn. Ọ̀tọ̀ ni tó górí olórí górí ẹlẹ́sẹ̀ gẹ́sẹ̀, Ìbàdàn lọ́tẹ̀sẹ̀ sí, apá lọ́ta kìíní kan sí. Ẹ wá wò kí ni àwọn yẹn náà fi gbogbo àwọn ẹ̀yà tó ń tà yìí, kí ni wọ́n fi ṣe? Àbí kí ni pàtó ohun tí wọ́n fi ṣe? Ṣé báwọn náà fi ń wá àṣírí owó ni? Àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n fi ń wá àṣírí ọlá ni? Tá a bá dẹ̀ fẹ́ sọ pé kí ló fà á, ṣèbí bí orílẹ̀-èdè ṣe dàrú tán ni? Ẹ já sọ̀tọ̀ fúnra wa. Ṣèbí bí orílẹ̀-èdè ṣe fọ́nká tán, tí ìlú ṣe bàjẹ́ tán, òun ló wá di ohun tó tún kàn yìí. Òun ló wá bí nǹkan tó tún kàn jáde yìí. Ṣèbí situation Nàìjíríà, òun ló sọ ọ̀pọ̀lọpọ̀ di hardened criminal. Nígbà tó jẹ́ pé ojoojúmọ́ nínú hílò, nínú kí là á jẹ, nínú ìṣòro ayé ẹ̀dá, òun là ń gbé ní Nàìjíríà. Bóò ni wọ́n ṣe ní má di wàhálà? Ṣé ọmọ ọdún 23, èyí tó tún ṣẹlẹ̀ láìpẹ́, tó mú odidi àbúrò ọmọ ọdún 6 tó mú lọlé babaláwo fún àjò oògùn owó wípé kó fi bọ́ọ̀hún tẹ́lẹ̀ ọ̀rọ̀. Ẹjọ́ ṣé yẹn la fẹ́ sọ ni? Ẹ wá mọ pabambarì ibẹ̀ ni pé gbogbo kíní yìí sì ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà. Àwọn àgbààgbà sọnù yóò jáde kó sọ pín. Wọn ò tiẹ̀ wò pé kí ló dé? Báwo ni tàdédé sísílẹ̀ ṣe pọ̀ nílùú báyìí? Wọn ò tiẹ̀ sọ pín, wọn ò sọ ó sí rárá.
níṣẹ́ lẹ́nu wọn wọ̀wì election ló ń lọ nílé. Ẹ wá mọ tó fọ́nì jù, ó ti wá di àṣà bí ìwọ ògé orí wa jápa bọ́ọ̀ jápa wọ́n gẹ́sẹ̀ wọn á fọyàn bọ́ọ̀ fọyàn wọn á fa bẹ́ẹ̀ débi wípé táwọn èèyàn bá tún wá ṣe yẹn wọn á tún jí èèyàn gbé. Tó bá tún wá jí èèyàn gbé tán bókobòko náà àtúnṣe tiwọn. Àwọn agbésùnmọ̀mí pàápàá àwọn náà àtúnṣe tiwọn wá tún máa dìmáàndì owó. Abẹ́ẹ̀rí ṣe bí bórílẹ̀-èdè ṣe wọ́ọ̀sì ni. Ẹ wá mọ ohun tó fọ́nì jù, gbogbo àwọn àgbààgbà yìí eré ìlú bámúbámú ni mo yó ni wọ́n ń lé. Eré bí àpò tí wọ́n ṣe mọ́ sanra òun ni wọ́n ń lé. Ẹ wo gbogbo ọmọ Yorùbá nation la fẹ́ o. Òmìnira ilẹ̀ Yorùbá ẹ̀yin náà wò sìn. Election ọ̀rọ̀ Ọbaṣá ọ̀rọ̀ gómìnà Adeleke ni gbogbo wọn mú sẹ́nu. Ṣé ohun tó kàn ní? Àbí ṣé ohun tó kàn rèé? À ń sọ̀rọ̀ pé kẹ́ jẹ́ ká panupọ̀ ká gba òmìnira wa. Níṣe ni gbogbo wọn wọ̀wì. Ẹ jẹ́ ká tẹ̀lé àwọn èèyàn dágbọ́n táwọn èèyàn sọ. Yorùbá nation la fẹ́ o. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni kọjá kó yé mi ó ní ṣe rí àwọn àgbàlagbà yìí. Ó ní atókùnmákọ àmọ̀nàrún má lọ ló pọ̀ ní gbogbo wọn. Àwọn alálẹ̀ wọn á bá wa wá nǹkan ṣe sí wọn pẹ̀lú àṣẹ Èdùà. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́. Orílẹ̀-èdè Yorùbá nìkan ní ọ̀nà àbáyọ. Yorùbá nation òun ló jẹ wá lógún o. Bẹ́ẹ̀ ni Yorùbá nation nìkan ṣoṣo ní ọ̀nà àbáyọ fún gbogbo wàhálà yìí. Yorùbá nation nìkan ní orílẹ̀-èdè tó máa gbà wá. God bless our father baba Professor Banji Akintoye àti baba olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ̀sùn ìjínigbé ó ti wá pọ̀, ó ti di nǹkan ojoojúmọ́ nílẹ̀ Yorùbá. Àfikọ́ lọ́run ṣọ́ wa ni. Ó ti di nǹkan ojoojúmọ́ nílẹ̀ Yorùbá. Níbo la wà ń lọ báyìí? Bẹ́ẹ̀ ni ẹ̀yin alálẹ̀ ilẹ̀ Yorùbá ẹ má sùn o. Ẹ máa bá wa mú àwọn ìjẹ̀lú àwọn amòòkùnṣèkà lẹ́ẹ̀kọ̀ọ̀kan, àwọn olè, àwọn ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá. Ẹ̀yin alálẹ̀ ẹ dákun ẹ dìde ní kíákíá. Yorùbá nation la fẹ́. Òmìnira pátápátá kúrò nínú Nàìjíríà. Àwa ọmọ Yorùbá ń tà ń fẹ́ nìyẹn. Àṣírí yín tó ti bò yóò mọ̀ tú ní gbogbo ẹ̀yin àgbàyà. Gbogbo yín pátápátá làṣírí yín á máa tú. Ẹ wo òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ á máa fà ìsìnkú sọ fún yín pé ilé ti yá, ẹ jẹ́ á relé. Ilé yá, ilé mọ̀mọ́ yá o. Àgbẹ̀ kan òrókó kó gbàgbé ilé. Ilé ti yá, ẹ jẹ́ á lọ gba òmìnira wa. Torí ẹ̀ láyé sọ pé ẹ bá wa bó kó lọ fà. Ẹ share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yà àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ. La fi ń sọ pé a ó máa bẹ ọ̀bí ẹni bẹ́ṣu ni. Àtẹ́lẹsẹ̀ yóò máa bẹnu. Gbogbo ẹni tó bá láòní dé, òun máa láòní dé bá. Ó dàbọ̀.